olóyè Sunday Igboho ṣé ọmọ burúkú ni, ṣé olè ni, ṣé apànìyàn ni, ṣé ẹni bí ni sí ilẹ̀ Yorùbá? That is my question for you people. Reason tí mo fi ń béèrè question yìí wà ń bẹ̀ o, ó ní reason. Yorùbá ẹ jọ̀ọ́ kí lolóyè Sunday Igboho ṣe fún yín ẹ̀yin ọba Ọọ̀ni Ilé Ifẹ̀ àti ọba tuntun àti àwọn gọ́vnà tó wà nílẹ̀ Yorùbá àti àwọn ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ kí ni bàbá wo olóyè Sunday Igboho ṣe fún yín tẹ́ ẹ̀ fi fẹ́ kán dúró ní ìlú bàbá rẹ̀ àti ìyẹn Tinubu ìyẹn president Mohammed Tinubu ẹ jọ̀ọ́ kí ni olóyè Sunday Igboho ṣe fún yín tẹ́ ẹ̀ fi jẹ́ kó dúró lórí ilẹ̀ rẹ̀? Kí ló ṣe? Ó ní ká lè bá agbára wa lọ́wọ́ ìyà tó ń jẹ wá. Ẹ gbọ́ nǹkan tí ọba Solomon sọ nínú fídíò yìí. Lórí ọ̀rọ̀ ayé yìí, lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí, lórí ọ̀rọ̀ especially ilẹ̀ Yorùbá, nǹkan kan yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá tó fi bẹ́ẹ̀ yé mi tí ń fẹ́ bá yín sọ. Sharp ẹ má yẹ kó pẹ́ rárá. Tẹ́ bá ṣe ń wọlé ẹ double tap, ẹ share live yẹn so ká lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan náà, kó má di pé à ń dúró de àwọn kan kẹ́ lè gbọ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ẹ má yẹ kó pẹ́. Ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ? Ní àṣálẹ́ yìí ó ní ọ̀rọ̀ tó ní agbára tó fẹ́ bá gbogbo Nàìjíríà sọ, especially àwa ọmọ Yorùbá, àwa ọmọ káàárọ̀ oòjíire, àwa ọmọ Odùduwà, àwa ọmọ Ọbàtálá, torí Yorùbá pín sí ọ̀nà mẹ́rin. Àwọn kan wà Yorùbá ni wọ́n, àwọn kan wà ọmọ Odùduwà ni wọ́n, àwọn kan wà ọmọ káàárọ̀ oòjíire, àwọn kan wà ọmọ Ọbàtálá. So Yorùbá pọ̀. Tí ẹ bá ṣe ń wọlé, àwọn tí bá ti ń dá orúkọ yìí kẹ́ máa share live yìí sí wọn, kàbí kẹ́ máa tag wọn sí comment section yìí. Àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀. Tí bá ti ń pe orúkọ àwọn ènìyàn kẹ́ máa tag wọn sí comment section, kẹ́ máa share live yìí sí wọn, kàbí kẹ́ máa share sí family wọn. Tí wọn ò bá gbọ́, family wọn máa sọ fún wọn. Ó ní ìbéèrè ńlá kan tí fẹ́ béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá pátá. Ẹni àkọ́kọ́ tí mo fẹ́ bá sọ̀rọ̀ ní alẹ́ yìí, President Tinubu Jagaban, ẹni àkọ́kọ́ nìyẹn. Ẹni èkejì Sanwó-Olú, Governor ìlú Èkó. Mi ò ní mọ orúkọ gbogbo wọn tán o, bọ̀ tí bá ṣe ń pe orúkọ wọn, àwọn tí mi bá mọ orúkọ ẹ̀ màá kó gbogbo wọn papọ̀ sójú kan. Ẹni ẹ̀kẹta Governor Ṣèyí Mákindé. Ẹni ẹ̀kẹrin Governor Adeleke ti ìlú Ọ̀yọ́, ti Ọ̀ṣun State. Ẹni ẹ̀karùn Dàpọ̀ Abíọ́dún ti Ogun State. Mi ò mọ orúkọ àwọn governor tó kù mọ́. Gbogbo governor mẹ́fẹ̀ẹ̀fà tí a ní ilẹ̀ Yorùbá, mi ò mọ orúkọ yín tó kù. Àwọn tí mo mọ orúkọ yẹn ni mo dárúkọ yẹn. Ẹ má bínú. Yes, mi ì tí dárúkọ governor tọ̀dọ̀ mi. Ayédàtiwa, Governor Ayédàtiwa ti Ondo State. Yeah. Ẹ súnmọ́ bí. Àti kó lọ́dọ̀ àwọn governor. Ní báyìí, à ń lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni of Ife, Aláàfin ti ìlú Ọ̀yọ́,
Aláké ti ìlú Ẹ̀gbá. Àwọn ọba pọ̀ nílẹ̀ Yorùbá. Àwùjalẹ̀ Ìjẹ̀bú-Òde ti lọ, but ibi tó bá wà lọ́rùn wọ́n máa gbọ́ nǹkan tí fẹ́ bá wa sọ. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ wà nílẹ̀ Yorùbá pátá, àti gbogbo ẹ̀yin ìjòyè, àti gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ wà nílẹ̀ Yorùbá. Question tí fẹ́ bèrè lọ́wọ́ yín rèé. Ṣé ọmọ burúkú ni Sunday Igboho ni? That is my question for you people. Ẹ jọ̀ọ́ ẹ share live yìí o. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí máa ní agbára. President Tinubu, ẹ̀yin governor mẹ́fẹ̀ẹ̀fà, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọba pátá látorí Ọọ̀ni of Ifẹ̀ désàlẹ̀, ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú, Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, gbogbo ìdílé Adélékè pátá, Bàbá Davido, ṣé Sunday Igboho, olóyè Sunday Igboho, ṣé ọmọ burúkú ni? Ṣé olè ni? Ṣé apànìyàn ni? Ṣé ẹni ibi ni sí ilẹ̀ Yorùbá? That is my question for you people. Reason tí mo fi ń béèrè question yìí wà ń bẹ̀ o, ó ní reason. Gbogbo ẹ̀yin tẹ́ wá wà ní comment section pátá tí ẹ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé Sunday Igboho ṣé èèyàn burúkú ni? Ṣé ẹni bí ni fún ilẹ̀ Yorùbá? Mo fẹ́ bèrè, òun ni mo bèrè lọ́wọ́ gbogbo yín. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín. Fídíò tí mo ń wò lọ́jọ́ mẹ́ta ló ẹ̀ṣẹ̀ jẹ́ kí n mọ̀, mi ò mọ̀ látijọ́ yìí. Mo ń gbọ́ wípé láti ìgbà tí olóyè Sunday Igboho tán ti fi sílẹ̀, wípé orúkọ wanted yẹn wọn ò tí yọkó lórúkọ ẹ̀. Ẹ gbọ́ sí lóòótọ́ ni? Jagaban, Tinubu, president, ẹ gbọ́ sí lóòótọ́ ni? Ọọ̀ni Ilé Ifẹ̀, ẹ gbọ́ sí lóòótọ́ ni? Ẹ̀yin gọ́vnọ̀ mẹ́fẹ̀ẹ̀fà tí a ní nílẹ̀ Yorùbá, ẹ gbọ́ sí lóòótọ́ ni? Ó mà ṣe o. Ìlú ẹ̀yin Ajagunmàlè, ìlú wo lẹ wá dá mi sí? Kí ni mo ń wá láàrin àwọn ọmọ Yorùbá? Wọ́n ti jẹ́ kó tó gùn mí. Ọlọ́run, ó dẹ̀ pé tó ti bù mí jẹ mọ́ o. Kí ni mo wá sí láàrin àwọn ọmọ Yorùbá? Ẹni bí ni wọn kì í ṣèyàn gidi. Ẹnìkan jáde, ó ní kó má pa àwọn èèyàn òun mọ́. Ó ní kí Fúlàní má bà tàwọn èèyàn òun jẹ́ mọ́. Ó ní kó má rèpù àwọn àtiwá mọ́. Àwọn ìyá wa kán ráyè lọ sóko, àwọn bàbá wa kán ráyè lọ sóko. Ẹ̀yin ọba kẹ́ ráyè sinmi lórí òróró, kẹ́ wà ní ààfin yín, kẹ́ kọ́kàn yín balẹ̀. Ọkùnrin dẹ̀ jáde. Ìgbà tó wà lọ́dọ̀ Ọlọ́wọ̀ tí mo ń wo fídíò ẹ̀ lọ́dọ̀ Ọlọ́wọ̀ ẹ̀ ń sìn, ó lóun bímọ 7, ṣé sí Germany ló pé ìyàwó wà ń bẹ̀, ó dẹ̀ fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fún gbogbo ọmọ Yorùbá wípé wọn gbọ́dọ̀ pa àwọn èèyàn mọ́. Àwọn ọmọ tiẹ̀ wà ní Germany. Ó ja ìjà yìí sọ́tún, ó já sósì. At the end of the day, wàhálà ṣẹlẹ̀, agbára ìjọba mú. Ó já lọ, ó jábọ̀. Ẹ̀mí ọlọ́dí. Ó tó wá ń bẹ̀yìn káàkiri wípé ẹ jẹ́ kán fún mi láyè.
ẹ jẹ́ kó yọ wanted kó lórúkọ mi, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀yin gọ́vnà, ẹ̀yin president ọmọ Yorùbá. Nǹkan tẹ́ sáà fẹ́ sọ gbogbo wa dà ní wípé kọ́ máa pa ènìyàn mi lẹ́gbẹ̀ẹ́ mi kí n fojú kúrò, mi sọ wípé kò kàn mí. Ẹ sáà fẹ́ sọ gbogbo àdọ̀tá ara wa. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tọ́lọ́run gbé sípò agbára, ayé yín rèé. Mi ò wá bẹ̀ yín o, mo wá gbà yín níyànjú ni. Èmi ò wá bẹ̀ yín. Ẹ má yọ orúkọ yẹn. Ṣùgbọ́n màá sọ ìtàn kan fún yín lálẹ́ yìí. Ọkùnrin kan wà ní Bíbélì tó máa ń porúkọ ẹ̀ ní Jẹ́fítà. Ó mà ṣe o. Mi mọ nǹkan tí wọ́n wá ṣe nílẹ̀ Yorùbá. Ọkùnrin yìí, ìyá tó bí lọ́mọ, olóṣó nìyá. Nígbà tó ń bí, Bíbélì kọ lẹ́tà. Láìpẹ́ ìyá ẹ̀ kú, bàbá ẹ̀ náà kú. Àwọn fámìlì bàbá ẹ̀ wá dìde wípé ọmọ yìí o, torí pé ìyá ẹ̀ jẹ́ olóṣó, wípé kò lè bá wa pín nínú ogún bàbá wa. Bíbélì kọ lẹ́tà wípé wọ́n lé ọmọ yìí dànù. Ó mà ṣe o. Ìyẹn Jẹ́fítà o. Ọdún gorí ọdún, oṣù gorí oṣù. Bíbélì sọ fún wa wípé ìlú kan wá ránṣẹ́ sí ìlú tán ti bí Jẹ́fítà. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn pásítọ̀ yín o pé ìtàn tí mo ń sọ yìí pé kán sí Bíbélì tó wà fún yín o. Mo kàn fẹ́ ẹ̀yin ọmọ Yorùbá mo ń bá wí o, látòrí pírẹsidẹ́ǹtì torí gọ́vnà gbogbo ilẹ̀ Yorùbá mo ń bá wí, àti gbogbo ẹ̀yin ọba Yorùbá pátá ni mo ń bá wí. Mi ò wá bẹ̀ yín lálẹ́ yìí o, mo kàn wá gbà ẹ́ níyànjú ni. Wọ́n wá ránṣẹ́ sí ìlú tán ti bí Jẹ́fítà wípé hello ẹ̀yin ará Amọ́nì, a fẹ́ wá bá yín ja ogun, a dẹ̀ máa kó ilé, a máa kó ọ̀nà yín, gbogbo àwọn ìyàwó yín pátá máa gbẹ́sẹ̀ lé. Bíbélì kọ lẹ́tà ní gbogbo àwọn tó wà láàárín ìlú náà. Kò sẹ́ni tó lè dá ọba ìlú náà lóhùn. Wọ́n ẹ̀sẹ̀ wá rántí ọmọ wọn tó lé dànù, tó sọ pé ọmọ àlè ni, ọmọ burúkú ni, ìyẹn Jẹ́fítà. Wọ́n ẹ̀sẹ̀ wá pè é, hello Jẹ́fítà, kò tí ì sí fóònù nígbà yẹn o, mo kàn fi kàrámọ̀ sí ni o, kò sí fóònù nígbà yẹn. Wọ́n wá ránṣẹ́ sí Jẹ́fítà. Jẹ́fítà, ó sáà mọ̀ pé ìlú yìí ìlú bàbá ẹ ni, má rántí gbogbo ìwà wèrè tá ti hù sí ẹ, má jẹ́ kó bàjẹ́. Wọ́n ti ránṣẹ́ wá pọ́n fẹ́ kógun jà wá, kí ló fẹ́ ṣe fún wa? Jẹ́fítà wá sọ fún wọn wípé mi ò ní wá o. Ṣé mọ̀ pé ẹ ti sọ pé máa lè ní mí, ṣùgbọ́n tí bá máa wá, èmi ló máa jọba lórí yín. Wọ́n ní nǹkan tó bá ti sọ, àwa gbà bẹ́ẹ̀. At the end of the day, Jẹ́fítà jà, ó lọ ja ogun náà, ó borí, ó wá jọba ìlú náà. Ṣùgbọ́n ẹnu kò bá, ó padà fọmọ ẹ̀ di. Mo kọ́ tiẹ̀ láàrin yẹn. Mo sì ń bọ̀ lọ́dọ̀ olóyè Sunday Igboho, mo fẹ́ kọ́ fèsì gbogbo èèyàn ọmọ ilẹ̀ Yorùbá náà. Mi ì sọ ní ìgbà tó ń bọ̀ o, mi ì sọ láyé mi o. Ní gbogbo ilẹ̀ Yorùbá, olóyè Sunday Igboho pé méjì. Wo lè lóògùn, wo lè lágídí, wo lè ní nǹkan tó bá wù ẹ́, ṣùgbọ́n ẹni tó máa ń gbé àyà ti nǹkan, tí ò sá ẹnu ẹ̀mí ara ẹ̀ torí tí àwọn ènìyàn ẹ̀, Sunday Igboho jẹ́ number 1 fún ilẹ̀ Yorùbá. Kì í dẹ̀ ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí bóyá tálákà. No.
Sunday Igboho dẹ̀ já gbogbo ìjà yìí fún yín, ẹ̀yin ọba, ẹ̀yin gọ́vnà, ẹ̀yin pírẹsidẹ́ǹtì. Mo mọ̀ pé ó sẹ̀yìn o, ẹ̀yin president Tinubu, mo mọ̀ pé olóyè Sunday Igboho sẹ̀yìn. Kò dẹ̀ sí nǹkan tó fi sẹ̀yìn jù kó sọ̀rọ̀ sí yín lọ. Kí ló dẹ̀ fa tó fi sọ̀rọ̀ sí yín? Rànbọ̀ wípé wọ́n fìyà jẹ àwọn ọmọ ilẹ̀ Yorùbá náà ló fi sọ̀rọ̀ fún yín pé ẹ má lọ sí pírẹsidẹ́ǹtì, ẹ jẹ́ ká gba Yorùbá nation. Ó tán, nǹkan tó fa họ́wọ́họ́wọ́ láàrin nìyẹn. Bọ́tí ìkan ìtó báyìí sọ fún yín. Ẹ̀yin gọ́vnà, ẹ̀yin ọba, ẹ̀yin pírẹsidẹ́ǹtì, kò yẹ kí Sunday Igboho ẹ̀sẹ̀ máa bẹ kiri wípé kẹ́ yọ orúkọ kó ní wanted o. Kò yẹ kí Sunday Igboho bẹ̀rẹ̀ sí fẹnu gbolẹ̀ kiri ààfin kó dé pé ó yẹ kẹ́ yọ orúkọ ẹ̀ kó ní wanted o. Bó bá jẹ́ pé ẹ̀yin ọba yìí, tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ síwájú Yorùbá o, tó bá yẹ pé ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá yìí, tó bá yẹ pé ẹ fẹ́ lọ sí Yorùbá, iwájú Yorùbá, kò yẹ kí Sunday Igboho ẹ̀sẹ̀ máa bẹ̀yìn kiri o. Ẹ̀yin ló yẹ kẹ́ máa bẹ Sunday Igboho, kẹ́ máa fọwọ́ ra lórí o wípé ọmọ wa má bínú. Ìgbà tí mo rí lọ́dọ̀ lọ́wọ́, wọ́n á wò pé so láti jọ́ ìwọ̀n tí yọ orúkọ ẹ̀ ní kó ní wanted. Ó pa yín lọ́wọ́ ni. Ó lè ní Sunday Igboho ni. Ó dé àwọ̀ yín ni. Ta ló ṣépè sọ àwọn ọmọ Yorùbá? Nǹkan tó yẹ kó rán wọn rán. Kàbí kí lọ para mi ni, àbí kí kó láàrin àwọn arábí yìí. Kí ni kí ṣe fún àwọn arábí yìí? Àwọn olú ọmọ yín ẹ̀dẹ̀ báyọ̀ wọn jẹ́ tán. Bẹ́ẹ̀ sì ṣe rádà dá yín nìyẹn. Bẹ́ẹ̀ sì mú Awólọ́wọ̀ kó nílẹ̀ bí Awólọ́wọ̀ ṣe lọ nìyẹn. Ìgbà tí ẹ bá pa àwọn ènìyàn gidi yín sínú tán, ọjọ́ tógun bá dé ta lẹ fẹ́ pè? Ọjọ́ tí wàhálà bá dé ta lẹ fẹ́ pè? Ṣé agbádá kúẹ́kúẹ́ òfò yín tẹ́ ń yí báyẹn, tẹ́ ṣe báyẹn lẹ fẹ́ gbé lọ sójú ogun? Owó yín lẹ fẹ́ gbé lọ sójú ogun? How lẹ fẹ́ gbé lọ sójú ogun? Ọmọ burúkú mà lọ́jọ́ tiẹ̀. Ó mà ṣe o. Mi ò bẹ̀ yín o. Ó ní wanted sì wà lórúkọ òun. Bó bá wù yín ẹ yọ kúrò, tó bá wù yín ẹ má yọ. Gbogbo ẹ̀yin gọ́vnà mẹ́fà, president Tinubu àti ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, gbogbo yín ni mo bá wí o. Mi ò bẹ̀ yín o, èmi wá bẹ̀ yín o. Tó bá wá wù yín ẹ yọ. Sunday Igboho ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ o. Wọ́n ní wọn ti gbé wanted kó ní orúkọ Sunday Igboho. Ó wá ń bẹ̀ kiri ààfin. Gbogbo ẹ̀yin ìyá ọlọ́mọ, ẹ̀yin ìyá, gbogbo yín dẹ̀ jókòó sílé. Tó dẹ̀ jẹ́ pé ìjà yín ló jáde irú kan báyìí. Gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin tẹ́ ráyè lọ sóko, tẹ́ ráyè lọ sẹ́rí. Ẹ fẹ́ sọ fún mi pé ẹ ò gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lọ́wọ́ yìí. Ìwọ tó bá jẹ́ family president, lọ rìn hòhò fún nínú ilé, kó sọ fún wípé a ò ní kẹ́ gbówó fún. Ẹ yọ wanted kó lórúkọ ẹ̀. Ìwọ tó bá jẹ́ family president, governor, ẹ lọ bá wọn. A ò ní kẹ́ gbówó fún. Ẹ yọ wanted kó lórúkọ ẹ̀. Kó gbòmìnira nílùú bàbá ẹ̀. Kò sẹ́yìn. Ìwọ tó bá jẹ́ ìyàwó ọba, sunkún sí ọkọ ẹ lọ́rùn wípé kó lọ wá àkọsí sọ̀rọ̀ Sunday Igboho. Sẹ́yìn pé mo repeat ẹ, mo ní mi wá bẹ̀ yín. I'm not here to plead for you. Torí wípé kí ni? Ó jà fún wa ni. Ó fi ẹ̀mí ẹ̀ wéwu torí tiwa. Ẹ gbọ́ nǹkan tí màá ní ẹ sọ. Ọ̀rọ̀ tí màá ní ẹ gan sọ nígbà yẹn. Ó yẹ kí gbogbo yín, ó yẹ kẹ́ máa ra gàbó Sunday Igboho báyìí ni. Ẹ gbọ́ nǹkan tí Sẹ́ríkì yẹn sọ.
ó ní nígbàkigbà tí bá ti gbórúkọ Sunday Igboho ó ní má sì má yàgbẹ́ bára yẹn ránkì yẹn ti tó ránkì ẹyọ kan yẹn ọmọ ránkì ẹyọ kan yẹn is okay. I need ọmọ líle no matter who you be bó bá ṣe nǹkan lówó tó wo ní ọmọ líle ní àràǹdí ẹ nígbà táwọn kan wá fẹ́ sọ pé wọ́n sán lórí wọ́n ní lágbájá wà níbẹ̀ tẹ̀mẹ̀dó wà níbẹ̀ làkàṣègbè wà níbẹ̀ wọn ò ní lè súnmọ́ ẹ. ṣèbí lẹ́yìn tí Sunday Igboho náà lọ sí Germany wọ̀nyí ṣèbí òun ni mo gbọ́ pé kìnnàbà gbé ọba kan bóyá ọba méjì bóyá ọba mẹ́ta ṣé ẹ̀yin ọba ṣé ìkọ́tẹ́ fẹ́ nìyẹn ẹ̀yin gọ́vnọ̀ ṣé inú ipò ọ́fíìsì gọ́vnọ̀ ẹ lẹ fẹ́ kú sí ẹ ní padà sílé ẹ̀yin pírẹsidẹ̀ntì ṣé ọ́fíìsì pírẹsidẹ̀ntì lẹ fẹ́ kú sí ẹ ní padà sílé tẹ bá kó amnesty tẹ̀lé ara yín kiri tẹ ń kó sójà tẹ̀lé ara yín kiri àwọn ọmọ yín àwọn ìyàwó yín àwọn fámìlì yín àwọn ẹbí yín ẹ fẹ́ kó wọn sí Aso Rock àbí mi ò bẹ̀ yín wọn advice yín ni. Orúkọ tèmi náà máa ń pè ní Ọba Solomon mi ò kí ṣàlejò yín gbogbo ilẹ̀ mọ̀ mí náà láti 2021 àti pẹ́ lẹ́nu ẹ̀ mi ò kú mo wà láyé mi ò kàn ráyè ẹjọ́ ni mi ò ráyè story mo ti mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá yẹn kì í gbọ́rọ̀ tínú ilẹ̀ máa ń ṣe ẹ rí i pé mo bá yín sọ̀rọ̀ mọ́ ni I don't talk to you mo ra ń dóbò mi ní kọ́nà òbò lèmi wá dó láyé kí n lè jẹun gbogbo ẹ̀yin tẹ́sẹ́ ní airport yín ẹ rí mi ní airport rí mi ò wọ aeroplane rí mi ìdẹ̀ ní wọ́ọ̀kì tó kú tẹ bá máa rí mi pé kí n wọ aeroplane ó máa ní reason o gbogbo ẹ tẹ wà ní airport ẹ rí mi ní airport yín rí mi ò gbàdúrà kí n wọ aeroplane kí tó kú o ojú mi yìí jọ ti ó jọ àwọn sẹ́ẹ̀tì yín ojú tẹ́ ń wò yìí ó jọ tàwọn sẹ́ẹ̀tì yín tẹ́jọ wà láyé I am 238 years old mi ò kì í ṣe ẹgbẹ́ yín I'm not your mate gbogbo ayé gèlè tẹ́ ń jẹ nísìnyí àti jẹ gbogbo ẹ̀ kọjá nígbà táwọn kọ́ wá sáyé ẹ̀kẹta tí máa wá sáyé rè ok ẹ rí mi ní airport yín rí àbí mi ì lówó tí mo lè fi gun aeroplane ni àbí mi ì lówó tí mo lè fi travel out ni tèmi yé mi nǹkan iṣẹ́ tí mo wá jẹ́ fún yín nílẹ̀ Yorùbá ní Áfíríkà ní pé kí bá yín sọ òtítọ́ ọ̀rọ̀ tó bá wá wù yín kẹ́ gbọ́ tó bá wá wù yín ẹ sọ pé who is this illiterate tó ń sọ̀rọ̀ ẹni tó kàwé yìí àbọ̀rọ̀ la sọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ adodidi gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá tí ẹ ya síta lọ́jọ́ tí Sunday Igboho lọ sí Abẹ́òkúta gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá tí ẹ ya síta lọ́jọ́ tí Sunday Igboho lọ sí Ọ̀yọ́ ẹ ya síta kẹ́ bá Tinubu sọ̀rọ̀ kẹ́ bá àwọn gọ́vnà yín sọ̀rọ̀ wípé kó yọ wọ́n tẹ̀dí kó lórúkọ ẹ̀ kó jalè kó dẹ̀ pa èèyàn kó bá tènìyàn jẹ́ Yorùbá ló ń jà fún mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ ọmọ Yorùbá ló wà ní president nsìn bí ọmọ Yorùbá bá ti lè kúrò níbẹ̀ tí ẹ bá yọ wọ́n tẹ̀dí yẹn wọ́n máa rọ́pò má nìyẹn kò sẹ́ tó fẹ́ yọ mọ́ opportunity tẹ ní nísì tẹ́ ẹ bá ti lò ẹ̀yin lẹ mọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ bá ṣe lénìí àwọn ọmọ yẹn máa jẹ ìyà ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀ whether you like it or not wéèlì kúlé ní kókó ọmọ ẹ lọ ìwọ nìkan ló máa dá kókó ẹ bí o bá jìyà ẹ àwọn ọmọ ẹ máa jẹ ọba Solomoni ló sọ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ipò ilẹ̀ Yorùbá for now ọ̀rọ̀ Sunday Igboho dọwọ́ yín wọ́n ní mi ò bẹ̀ yín sẹ́ I don't beg you because kò sẹ́yìn ó jà fún yín ni ẹ̀tọ́ yín ló ń jẹ iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ló ń bá yín sí ní ìgbà tí state kan tí wọ́n bá kidnap èèyàn níbẹ̀ tó ń pa ènìyàn níbẹ̀ iṣẹ́ gọ́vnọ̀ ni iṣẹ́ àwọn ọba ìlú yẹn ni kò sí èdè tó kan Sunday Igboho níbẹ̀ ṣùgbọ́n ó jáde kò ní Ọ̀yọ́ nìkan ló ti fẹ́ jà ó ràn dí gbogbo ilẹ̀ Yorùbá pátá ó lóun fẹ́ kí wọ́n rape àwọn ènìyàn wọn mọ́
ó lóun fẹ́ kàn pa àwọn ènìyàn mọ́ ẹ̀dọ̀ sọ oore ẹ̀dọ̀ sọ dìbì mọ́ lọ́wọ́ ó wá ń bẹ̀bẹ̀ kiri ìgbà tí mo wò láàfin ní ààfin Ọlọ́wọ̀ ní fídíò lọ́sàn yìí inú bẹ̀rẹ̀ sí bí mi ẹ̀yin lẹ máa bẹ̀ kì í sọ ló máa bẹ̀ yín so ó sẹ́yìn ni gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin gọ́vnọ̀ ẹ̀yin president tí Sunday Igboho bá ṣẹ̀ torí ti ọ̀rọ̀ Yorùbá ẹ̀ ló máa tó tiẹ̀ sẹ́yìn kò sí kan mí nǹkan tí fẹ́ báyìí ọ̀tọ̀kùlú ìlú tẹ́wà nílẹ̀ Yorùbá sọ nìyẹn wọ́n ti wá padà sọ́dọ̀ olóyè Sunday Igboho mo like man yẹn mo like man yẹn pa I don't know the reason why I like the man mo like kí èèyàn ní ìgboyà kí èèyàn jẹ́ akíkanjú ènìyàn but ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó máa mọ níwọ̀n ẹ̀bùn tí Ọlọ́run fún yín ó ní ẹ̀bùn wípé kí a jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Ọlọ́run fún yín ní ẹ̀bùn ọ̀rọ̀ when you are talking you are loose guard tẹ́ bá ti ń sọ̀rọ̀ lẹ máa gbàgbéra tó bá possible tẹ́ bá lọ sí anywhere bóyá ẹ fẹ́ lọ kí ọba ni bóyá ẹ fẹ́ lọ kí ìjòyè ẹ wá ẹnìkan tó máa bá yín máa sọ̀rọ̀ ẹ kàn kí bàbá yẹn kábíyèsí o akànnì ká wá kí yín ni ẹ jẹ́ kẹ́ tó fẹ́ bá yín sọ̀rọ̀ kó kàn sọ̀rọ̀ àlébù tí Ọlọ́run tí ó wà lára yín nìyẹn bí Ọlọ́run ṣe dá yín pé tó ọ̀rọ̀ that is the problem ọ̀rọ̀ yẹn náà òun ló kó bá Jẹ́fítà inú Bíbélì ó níbi tí èèyàn máa sọ̀rọ̀ dé tó máa stop ó níbi tí èèyàn máa sọ̀rọ̀ dé tí ò ní sọ̀rọ̀ kọjá nígbà tí wọ́n pe Jẹ́fítà nígbà táwọn ará ìlú Jẹ́fítà pè wípé kó wá jà fún wọn nígbà tó fẹ́ lọ ja ìjà yẹn ó lọ sọ níwájú Olúwa ó ní Olúwa ó ní tí o bá lè tèmí lẹ́yìn tí bá lọ sójú ogun yìí tí bá dé ó ní nǹkan àkọ́kọ́ tó bá kọ́kọ́ wá láti inú ilé òun tó wá pàdé òun ló máa fi ṣèrúbọ fọ́lọ́run ó ti gbàgbé pé ọmọ kan lòun bí àjàmúrágún olóde àgbà Bíbélì sọ fún wa wípé Jẹ́fítà lọ sójú ogun náà ó kó ẹrú ó kó ọmọ ó já àjàyè ṣùgbọ́n nígbà tó máa padà dé látọjú ogun Bíbélì kọ lẹ́tà wípé Jẹ́fítà ọmọ ẹ̀ obìnrin ẹyọ kan tó máa bí láyé àtọ̀run lọ́wọ́ kọ́ gbèsè kẹrẹ̀ tó wá pàdé bàbá ọ̀rọ̀ ẹ kàn kí àwọn ènìyàn ẹ má grant any interview nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe ẹ ṣe ẹ wá ṣe rí ẹ̀bùn Ọlọ́run fún olúkálùkù ní ẹ̀bùn oríṣiríṣi ẹ̀bùn tọ́lọ́run bá ti fẹ́yàn kéèyàn má lò pé ká sọ̀rọ̀ yẹn Ọlọ́run fún yín wàá fẹ́ lọ fèsì wọ́ Ọlọ́run ló fi ran yín gbogbo ilé tí màní ẹ sọ nígbà yẹn pé tóun bá gbórúkọ yín tẹ́rù máa ba òun yẹn kì í sẹ́yìn ọ̀wọ̀ tọ́lọ́run fi sára yín ni wípé iṣẹ́ tẹ́fẹ́ lọ jẹ́ láyé nìyẹn gift yẹn ni àwọn èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá tó ń wò tó kàn gbójú kúrò no ẹ̀dá kan ni nílẹ̀ Yorùbá òòṣà kan ni ẹni tẹ́ gbọ́dọ̀ guide ni àwọn ènìyàn tí Ọlọ́run bá ti fún ní ẹ̀bùn tọ́lọ́run bá ti fún ní àmì ẹ máa guide wọn ẹ má bàyé ara yín jẹ́ nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ méjì máa kú yanjú gbogbo ẹ̀ pọ̀ lẹ́ni a ti sọ̀rọ̀ olóyè Sunday Igboho tán àti ẹ̀yin olórí ìlú wa tó bá wá wùn yín ẹ lè gbọ́ tó bá wùn yín kẹ́ má gbọ́ mi ò bẹ̀ yín o bọ̀tọ̀ ọba Solomoni gbà ẹ́ níyànjú wípé ẹ lọ yọ wanted kó lórúkọ ẹ̀ whether you like it or not torí pé ó jà fún yín ni kò sẹ́yìn kò dẹ̀ jalè kó pa èèyàn ìyẹn tó lóye Sunday Igboho lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́
àti Ọọ̀ni of Ifẹ̀. Question lọ lóríṣiríṣi. Ta la gbà nínú Aláàfin Ọ̀yọ́ àti Ifẹ̀ àti ọba Ifẹ̀? Ta la gbà, ta la síwájú? Sẹ́rí kéèsì yẹn bó ṣe rí rèé, pẹ̀lú gbogbo atótónu tí mo ti máa ń gbọ́ lẹ́nu àwọn àgbà, àwọn tó ń pa ìtàn oríṣiríṣi. Bí illustration yẹn ṣe rí rèé. Ọba Solomoni jọba. Mo dẹ̀ bí àwọn ọmọ. Nígbà tí mo bí àwọn ọmọ tí mo jọba, àwọn ọmọ mi ò sí nílé. Wọ́n ti jagun lọ. Wọ́n wá yan ènìyàn kan tó súnmọ́ mi. Wọ́n fi jọba ní ipò ọba Solomoni. Ẹni tí wọ́n yàn tó fi jẹ ọba ní ipò ọba Solomoni, orí àga ọba Solomoni ló jókòó lé. Ipò ọba Solomoni ló wà. Nígbà tí àwọn ọmọ mi máa dé láti ojú ogun, ẹlòmíì ti wà ní orí òpó bàbá wọn. Ọmọ wa lọ sí ìlú míì, ó lọ tẹ ìlú dó, ó jọba síbẹ̀. Ní ẹni tó wà lórí ipò mi àti ọmọ mi tó lọ tẹ ìlú dó síbi míì, ta ló jù nínú àwọn méjèèjì? Ẹni tó wà lórí àga ọba Solomoni ló jù. Kì í ṣe irú ẹ̀dá tí ẹnìyẹn jẹ́ ló mátà, bí kò ṣe orí ìjókòó tó jókòó sí yẹn, ìjókòó ọba Solomoni ni. Ọmọ mi tó lọ tẹ ìlú dó, bàbá ẹ̀ ni ẹni tó wà lórí ipò mi jẹ́ sí. Whether we like it or not, because orí ipò bàbá ẹ̀ ló jókòó sí, orí ipò bàbá ẹ̀ ló wà. So now gbogbo atótónu tó ń lọ nílẹ̀ Yorùbá, ta ló jù? Ìkòkò bàbá ẹ̀ sásùn. Tẹ́ bá fẹ́ máa tanra yín, Ọọ̀ni òun ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá worldwide, whether we like it or not. Ó wá ṣeéṣe kí Aláàfin Ọ̀yọ́ kó ní agbára, kó ní owó, kó ní ọlá, kó ní ipò. We don't care about that. Now, gbogbo ọ̀rọ̀ tá wá ń sọ yìí, gbogbo ilẹ̀ Yorùbá ló mọ̀. Irú àwọn question yìí, we don't need to ask. You don't need that máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ara wa. Nǹkan tí ọmọ máa jà fún ni wípé ṣebí ọmọ bàbá lèmi. Nǹkan tí ẹni tó jókòó sórí ipò mi máa jà fún ni wípé ṣebí orí ipò bàbá ẹ̀ ni mo jókòó sí. That is the kọ́kọ́rọ́ méjì tó wà ńbẹ̀ náà nìyẹn. So now ẹni tó jókòó sórí ipò bàbá òun ni bàbá. Nítorí pé ipò bàbá ẹ̀ ló wà. Nǹkan tẹ́nìyẹn bá sọ bàbá ẹ̀ ló sọ. Kì í sòun ló sọ. Ọbásanjọ́ tó kú ní Abẹ́òkúta tó lọ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀ ní Ilé Ifẹ̀, kì í ṣe ẹni tó jókòó sórí ipò ló dọ̀bálẹ̀ fún. Ìtẹ́ yẹn ló lọ dọ̀bálẹ̀ fún. Kì í ṣe ẹni tó jókòó sórí ipò yẹn ló dọ̀bálẹ̀ fún. Ìtẹ́ tó wà níbẹ̀ yẹn ló dọ̀bálẹ̀ fún. Ìtẹ́ yẹn gangan òun ló ń jẹ́ Ọọ̀ni. Ìtẹ́ yẹn gangan òun ni gbogbo wa ń bọ̀wọ̀ fún. Ìtẹ́ yẹn gangan òun ni orírun Yorùbá. So now ẹ jẹ́ ká jáwọ́ lápọ̀ tí ò yọ̀, ẹ jẹ́ ká lọ gbómi lákaná, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ta ló jù, ta ló kéré, ta ló dàgbà jù, ta ló kéré jù sílẹ̀. Ẹ jẹ́ ká fèsì nǹkan tó wà important nílẹ̀ Yorùbá. Ọọ̀ni, Aláàfin, ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́ gbé ilẹ̀ Yorùbá lárugẹ. Gbogbo ẹ̀yin ọba tó kù pátá. Ṣùgbọ́n ìgbà tí máa wo interview Ọọ̀ni of Ifẹ̀, ó sọ̀rọ̀ kan tó múnú mi dùn.
sẹ́rí mà nìyẹn wọ́n tó bá mọ̀ pé ó fẹ́ gùn lẹ́mìí nínú ayé kẹ́kọ̀ọ́ lára Ọọ̀ni of Ifẹ̀ yẹn bàbá tó bímọ nìyẹn tó bá sì wà láyé wàá rí bá ti ṣe wà rọ́nà gbígbà ìyá tó bí ìyá gidi ni má nìyẹn ti mọ àṣírí ayé ó ti mọ bó ṣe ń operate nínú ayé nǹkan tó fẹ́ ṣe inú ẹ̀ ló wà ó ní gbọ́ pó lẹ́nu ẹ̀ kéèyàn máa dọ̀bálẹ̀ kí ẹ̀yàn fi hàn wípé ènìyàn náìsì ó mà ṣe o mo ti kẹ́kọ̀ọ́ pa lára mọ́ nìyẹn tó bá rọ́mọ kékeré ìyẹn fi hàn wípé ó náìsì àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ìwìn ni wọ́n àlùjọ̀nú ni bó ṣe lè gbélé ayé nìyẹn ká dúró kábà ká bẹ̀rẹ̀ kábà kò sọ pé ká má ga mo ń dọ̀bálẹ̀ fún ẹ̀yàn ọ̀sọ̀ wípé kí má fàáyà ní kọ́nà Olúpẹ́pẹ́ Àjà irú àwọn èèyàn bí Ọọ̀ni of Ifẹ̀ yẹn bẹ̀rù wọn tó bá ti rí wọn respect ò kì í ṣe wa o bọ́sẹ̀ ra ṣe bẹ́ẹ̀ yẹn tó ò kì í sọ̀rọ̀ yẹn nǹkan tó fẹ́ ṣe inú wọn ló ń gbé àwọn bó ṣe lè operate nínú ayé nìyẹn àṣírí ayé àpáta pààrà àṣírí ni àgbà tó bá lómi sínú kì í pariwo Olúpẹ́pẹ́ Àjà Àjàmúrágún Olóde àgbà tó bá ti lómi sínú kò ń bá wọn pariwo wo ti rí ibi tán ti fi respect pa èèyàn rí ni ó mà ṣe o mọ̀ pé wọ́n máa fi respect pa ènìyàn ni tí bá wo mọ́ ní títí tí bá wo Ọba Ifẹ̀ yìí títí tí bá wo ranjú mọ́ who is this man ta ló kọ ní gbogbo nǹkan tó ń ṣe yìí ṣe bó yẹ kíkọ yẹn máa gún ni èbó yẹ kó máa ṣe gàràgàrà ni èmi ni Aláàfin èmi ni Ọọ̀ni èmi ni kòkò wòrí kó pápá sókè rí ni anywhere tó bá sọ pé kó jókòó sí ló máa jókòó sí tó máa wò báyìí àwọn ẹ̀dá nìyẹn àwọn èèyàn kì í ṣèyàn lásán àwọn tí àwọn ayé ti rọ tó ti gbé nǹkan sí níkù àgbà tó bá lómi sínú kì í pariwo ilé tó bá lómi sí ló máa dún wóró no ìwọ tó bá mọ̀ kó fẹ́ gùn lẹ́mìí nínú ayé kẹ́kọ̀ọ́ lára Ọọ̀ni of Ifẹ̀ béèyàn ṣe gbé ayé nìyẹn dátọba yẹn ó ti ní respect jù báwo ló ṣe náwó sí èèyàn bó ṣe máa ṣe nìyẹn ayé ìgbà wọn bàbá wa ti yàtọ̀ sáyé ìsìn kò kì í sọ̀rọ̀ kò kì í ṣe gbá nǹkan wọ́n ní nǹkan tí èèyàn bá máa ṣe inú ẹ̀ ló ń gbé aláṣẹ ò kì í sọ̀rọ̀ aláṣẹ máa ń take action ni kò kì í sọ̀rọ̀ kò kì í rojọ́ òfò aláṣẹ ò kì í máa ń rojọ́ action ni lókì ni ṣèbẹ́ tó bá bá ẹrojọ́ lórí íńtánẹ́ẹ̀tì ló máa rí nǹkan tó sọ dìmú ẹ tó bá ẹrojọ́ ńkọ́ sómọ kò tó fẹ́ ṣe fún ẹnì kan náà ni kẹ́kọ̀ọ́ lára ọba yẹn gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá bí èèyàn ṣe ń gbélé ayé nìyẹn tó bá ti wà nípò rẹ̀ ra ẹ sílẹ̀ tí Ọlọ́run bá ti gbé ẹ ga sọ pé ò jẹ́ kankan ó gbọ́ nǹkan tó sọ nígbà tí wọ́n ṣe tàbí òfin ni ó ní ẹnìkan tó ń mọ̀ ó lóun ò kì í ṣe olórí ó lóun ò sọ pé olórí ọlọ́ba lè òun ó ní nǹkan tó ń mọ̀ ní wípé Ọlọ́run nìkan ni olórí gbogbo wa Ọlọ́run bá sọ pé ó jẹ́ nǹkan wọ́n máa sọ fára ẹ pé ó jẹ́ kankan bó ṣe sọ fára ẹ pé ó jẹ́ kankan l'Ọlọ́run máa gbé ẹ ga sí ṣùgbọ́n tó bá ti sọ pé ó jẹ́ nǹkan Ọlọ́run á sọ pé you are nothing àwọn èèyàn wa máa yẹ̀yẹ́ ẹ kiri títì. èmi ò sí ń bí láti wá wojú eré anybody o mi ò kí ń wojú eré ènìyàn o kèmi Ọba Solomoni lèmi sọ omi ìṣẹlùmí o bó bá nípò ẹ̀wò ni ó ṣẹlẹ̀ dáa bó ní owó ẹ̀wò ni ṣẹlẹ̀ dáa kò kàn mí nǹkan tí wọ́n ní kí wá bá yín sọ ní òtítọ́ reality tí bá tó wá bá yín sọ ẹni ta ló ń sọ̀rọ̀ wò free ẹni wèrè èjì tó bẹ̀rẹ̀ wò free ẹni ta ló ń gbọ́rọ̀ ló sì wò free
ṣùgbọ́n ọ̀rọ̀ àgbà ni tí ò bá ṣẹ láàárọ̀ á ṣẹ lálẹ́ ṣùgbọ́n lọ bèrè lọ́wọ́ bàbá alákú bàbá wípé ṣé orí èèyàn bí ọba Solomoni rí. ẹ̀kẹta tí máa wá sáyé rè ẹ̀kẹta yìí náà I am 38 years old. wo ti rí ọmọ 38 years old tójú ẹ̀rí búkúbúkú báyìí rí. I am 238 years old now. ayé àkọ́kọ́ tí máa kọ́ wá mo lo 100 ẹ̀kejì 100 ẹ̀kẹta rè tí máa wáyé. gbogbo nǹkan tó wà níbí yìí kì í ṣe di generation yìí. ẹ ò lè win. mi ò fẹ́ mọ ipò tó lè dì mú ní gbogbo àgbáyé o ò lè sún mọ́. ẹ̀mí ẹ̀ ò gbin. mi ò fẹ́ mọ ipò tó ní láyé. nǹkan tó ń jẹ́ ọba àgbáyé gangan nìyẹn nǹkan tó wà níbí. ẹ̀mí ẹ̀ ò gbin o máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu. o ló tún gbọ́ yẹn. please mo bẹ̀ yín ni ẹ̀yin ọmọ Yorùbá. ẹ ṣe báyìí. information dẹ̀ ń dọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní tẹ́ wà ní Amẹ́ríkà tẹ́ wà ní India tẹ́ wà ní Uganda tẹ́ wà ní Euphrates tẹ́ wà ní Barcelona tẹ́ wà ní Gangalonia tẹ́ wà ní Sofolonia tẹ́ wà ní Bagolonia tẹ́ wà ní Indiana tẹ́ wà ní Indianapolis tẹ́ wà ní Banagolapolisia. wọ́n ti gbé ẹjọ́ yín wá sọ́dọ̀ mi. wọ́n ní ẹ máa gbógun tira yín tẹ́ bá ti dé lóyìnbó ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ stop ẹ. àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà àgbájọ ọwọ́ ni àgbájọ ọwọ́. wọ́n lè lọ dìtẹ̀ ara yín wípé ń gba ẹsẹ̀ lọ́wọ́ ara yín nílò òyìnbó ṣé lóòótọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ Sàpọ̀nná pa yín ọba àgbáyé ló sọ. ìwọ tó bá ẹ kó nílùú yín ẹ wá nǹkan tẹ́ máa jẹ ẹ wá nǹkan tẹ́ máa jẹ lọ ẹ tún lọ gbógun tara yín nírìn àjò kí lẹ́ ń wá kiri kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ fẹ́ borúkọ ilẹ̀ Yorùbá jẹ́ ni why kí ló ṣẹlẹ̀ ẹ lè nífẹ̀ẹ́ ara yín lẹ́ẹ̀kan náà ni ta ló ṣépè sọ yín gangan. love yourself. ẹ̀yin ọ̀mọ̀wé wa tẹ̀dẹ̀ wà ní ọ́fíìsì tẹ́ máa rí àwọn ọmọ Yorùbá tẹ́ máa sọ òyìnbó orí ibú Sàpọ̀nná máa pa yín ọba àgbáyé ló sọ. ó di méjì wọ́n ní àwọn ọmọ Yorùbá yín tó bá ti wá sí ọ́fíìsì kó má bàa lè fún wọn níṣẹ́ wàá bẹ̀rẹ̀ òyìnbó orí ibú kó má bàa mọ̀ wípé ọmọ Yorùbá nìwọ náà. Sàpọ̀nná máa pa gbogbo yín àfi tí gbogbo yín bá lọ ronú padà. ẹ ṣera yín ní òṣùṣù ọwọ̀ nǹkan tí bá ní má ṣe o kí fi gbé tiẹ̀ lárugẹ nǹkan tí wọ́n bá ní kó fi gbé tèmi lárugẹ ní gbogbo kan fi lọ síwájú. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló tẹ́ fi gbógun tira yín kí lẹ́ ń jà fún kí lẹ́ ń bára yín jà fún. àwọn ọmọ Yorùbá wà tó ṣoríire gan. Yorùbá ò kí ṣèyàn kékeré ẹ má yẹ ká bà Yorùbá wa jẹ́. ẹ jẹ́ ká ṣeré wa lóṣooṣù ọwọ́ ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ̀yin gọ́vnọ̀ ẹ̀yin pírẹsidẹ́ntì ẹ̀yin gbá ẹ̀yin kòkó bàbá ìsásùn ẹ má bára yín jà. ẹ ṣe báyìí ẹ ń gbọ́ mi kò tí fẹ́ bá yín sọ ni mo ti sọ fún yín yẹn. bó bá wá wùn yín ẹ gbọ́ tó bá wá wùn yín ẹ má gbọ́ ẹ lọ yọ wanted kó lórúkọ olóyè Sunday Igboho kẹjẹ kó padà sílé bàbá. ọ̀rọ̀ ilé tí mo dẹ̀ bá Sunday Igboho náà sọ kó dì í mú. irúfẹ́ mi ń sìn olúkàkù ló lábà wọn ti tiẹ̀ mo lábà wọn tèmi kò sẹ́ni tó wà tó pé kò sí bí èèyàn ṣe lè dáa tó. Òṣùpá sọ̀rọ̀ mi mọ̀ bóyá wọ́n ṣe mí pẹ̀lú Òṣùpá ni mi ò mọ̀ mo máa ń láìka orin máa nìyẹn. ó ní bó ṣe wù kó gbọ́n tó ó ní ó máa gọ̀ síbì kan. Òṣùpá ló sọ mo máa gbọ́rin Òṣùpá mo máa láìka kéèyàn máa kọrin 36 ọgbọ́n. Òṣùpá sọ ó ní bó bá ṣe wù kó gbọ́n tó ó ní wàá gọ̀ síbì kan ó ní tó bá ṣe wù kó gọ̀ tó wàá gbọ́n síbì kan. àwọn dọ̀dọ̀ yọ yẹn àwọn tó ṣe ó níbi táwọn náà gbọ́n sí o. professor tó bá ń lọ sí inú odò tí ọmọ kékeré kan wà ẹ lọ tó ń wà ẹ lọ tọkọ ọrin ó mọ̀wẹ́ o bí o ṣe mọ̀wẹ́ yẹn ẹ̀gọ́ ni ẹ lórí odò ọ́fíìsì ló ti jẹ́ professor ọ̀fọ̀ ẹ o nínú odò ẹ̀gọ́ ni ẹ o ọmọ yẹn ló gbé ọ̀pá fún ẹ tó fi wẹ̀ múlẹ̀ o
ọmọ ẹ ló gbé ẹpọ̀n ẹ tó fi mú ẹ, kò sí bó ṣe lè gbọ́n tó wàá gọ̀ síbì kan, kò sí bó ṣe gbọ́n tó wàá gọ̀, kò sí bó ṣe lè gọ̀ tó wàá gbọ́n síbì kan. Bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn. Ìdí nìyẹn torí Ọlọ́run ò fẹ́ káwa èèyàn gbéraga jù. Nǹkan tó fún mi kò fún ẹ, nǹkan tó fún ẹ kò fún mi. That is the reason why kó tó di pé TB Joshua kú ó bá wa sọ̀rọ̀ púpọ̀. We need ourselves to succeed. O ò lè dá nìkan ṣe anything nínú ayé. You need me, I need you. You need me, I need you. Anywhere tó bá ti sí ìbáṣepọ̀ tó dán mọ́rán tó di wípé ká máa ṣe rọ́bọ̀rọ̀bọ̀, ibẹ̀ òkè ní lọ síwájú. Opportunity ẹyọ kan tí a ní yìí, ẹ má failure. Ẹ má failure. We need ourselves to succeed. Bí mo ṣe wà ẹni sìn tí bá fẹ́ gbowó lórí TikTok mi, ìyàwó mi tó wà l'Amẹ́ríkà ló máa gbà. Okay,